Ẹ kú dédé ìwòyí ẹ̀yin ènìyàn wa. Ètò tí ẹ̀ ń wò yìí ni à ń pè ní àkàkọ́gbọ́n. Ní orí ètò àkàkọ́gbọ́n ni a ó ti máa ka àwọn àlọ́ àpagbè ilẹ̀ Yorùbá, tí a ó sì máa sọ ìtumọ̀ ọ̀rọ̀ àti ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ìtàn tí a bá kà. Orúkọ tèmi ni Omidan Adédàmọ́lá Bello. Ẹ máa bá wa ká lọ. Ìtàn ìgbín àti ìjàpá. Ní ayé àtijọ́, ìgbín àti ìjàpá jọ ń ṣe ọ̀rẹ́ kòríkòsùn ni wọ́n ń ṣe. Gbogbo ìlú ló sì mọ̀ wọ́n papọ̀ pé ọ̀rẹ́ gidi ni wọ́n ń ṣe. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwà ìjàpá tìrókò ọkọ Yáníbo, ọ̀dàlẹ̀ pátápátá ni. Ní ìlú tí ìjàpá àti ìgbín ń gbé, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọjọ́ kan. Ṣe ni òkìkí kan pé ẹnìkan ti pa abuké ọba. Ọ̀sìn ni orúkọ oyè ọba ìlú náà. Bí ìjàpá ti gbọ́ pé àwọn kan ti pa abuké ọ̀sìn, ni ó bá lọ sí ọ̀dọ̀ ọba láti sọ fún un pé ọ̀rẹ́ òun ìgbín ni ó pa abuké ọ̀sìn. Ọba bi ìjàpá bóyá ohun tí ó ń sọ dá lójú dáadáa àbí eré ló ń ṣe. Ìjàpá sọ fún ọba bí òun àti ìgbín ṣe jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn àti bí àwọn kì í ṣe fi nǹkan pamọ́ fún ara wọn. Ìjàpá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìgbín fúnra rẹ̀ ló wá sọ fún òun pé òun ni òun pa abuké ọ̀sìn. Kíá ni ọba ránṣẹ́ pé kí wọ́n lọ mú ìgbín wá. Wọ́n mú ìgbín ní papámọ́ra wá sí ilé ọba. Nígbà tí wọ́n mú dé ọ̀dọ̀ ọba, ọba bi ìgbín léèrè bóyá òun ni ó pa abuké ọba. Ìgbín dọ́ba ló ń pè kì í ṣe òun ni òun pa abuké ọba, àti pé bí ọba bá fẹ́ mọ ẹni tí ó pa abuké ọba, òun lè ràn án lọ́wọ́ láti jẹ́ kí ó mọ ẹni tí ó pa á. Nígbà tí ọba gbọ́ báyìí, ó pàṣẹ pé kí wọ́n tú ìgbín sílẹ̀. Lẹ́yìn tí wọ́n tú ìgbín sílẹ̀ tán, ó sọ fún ọba pé láti mọ ẹni tí ó pa abuké ọba, wọ́n ní láti fún òun ní ẹṣin ńlá kan àti àwọn onílù. Ọ̀rọ̀ yìí kò kọ́kọ́ yé ọba, ṣùgbọ́n nígbà tí ìgbín fọwọ́ ẹ̀ sọ̀yà pé òun yóò fi ojú ẹni tí ó pa abuké ọba hàn, ọba kò já níyàn. Ó ṣe bí ó ti wí. Ó fún ìgbín ní ẹṣin ńlá kan àti àwọn onílù. Ìgbín gun ẹṣin, ó sì ní kí àwọn onílù máa lu ìlù tẹ̀lé òun báyìí pé ìgbín pa abuké ọ̀sìn, ọba dàgbín lọ́lá, ìgbín gbẹṣin rọ̀bọ̀tọ̀, ìgbín gbẹṣin rọ̀bọ̀tọ̀, ìgbín pa abuké ọ̀sìn, ọba dàgbín lọ́lá, ìgbín gbẹṣin rọ̀bọ̀tọ̀. Báyìí ni ìgbín bẹ̀rẹ̀ sí í gun ẹṣin kiri tí ó ń gùn yíká gbogbo ìlú. Nígbà tí ìjàpá gbọ́ ohun tí ó ṣẹlẹ̀, inú rẹ̀ bàjẹ́. Ó ń ronú pé òun ni ó yẹ kí ọba ó dá lọ́lá, torí òun ni òun pa abuké ọba. Ìjàpá múra, ó di ilé ọba. Nígbà tí ó dé ààfin, ó kí ọba pẹ̀lú ìdọ̀bálẹ̀. Ó sọ fún ọba pé òun ni ó yẹ kí ọba dá lọ́lá, torí pé òun ni òun pa abuké ọba. Ọba bi léèrè bí ohun tí ó ń sọ dá a lójú. Ó sì tún sọ fún ọba pé òun ni ó yẹ kí wọ́n dá lọ́lá tí wọ́n dá ìgbín, torí pé òun ni òun pa abuké ọba. Kíá ni ọba ní kí àwọn ẹmẹ̀wà òun mú ìjàpá, kí wọ́n dì í tapá tẹsẹ̀, kí wọ́n ti ojú rẹ̀ yọ idà, kí wọ́n sì ti ẹ̀yìn rẹ̀ ti bọ akọ̀. Báyìí ni ìjàpá ṣe fi ẹ̀tanú ìwà ọ̀dàlẹ̀ pa ara rẹ̀, tí ìgbín sì ń jẹ ayé rẹ̀ lọ níbi tí ó tutù títí di òní. Ẹ̀yin ọmọ, ẹ̀kọ́ wo lẹ rí kọ́ nínú ìtàn tí a kà lénìí yìí? Ìwọ, ẹ̀kọ́ wo lo rí kọ́? Orúkọ tèmi ni Táíwò Àjàyí. Ẹ̀kọ́ tí mo kọ́ ń bẹ̀ ni wípé ká má máa dalẹ̀ ọ̀rẹ́ wa. Ẹ pàtẹ́wọ́ fún o. Ìjẹ́ a ní ẹlòmíì tó tún ní ẹ̀kọ́ mìíràn tó tún kọ́? Orúkọ tèmi ni Àjàyí Olúwakẹ́mi. Ọ̀rọ̀ tèmi rí kọ́ nínú ìtàn tàkà tó ń sìn ká má máa kúrò.
Ẹ pàtẹ́wọ́ fún un. Ẹ̀kọ́ tí èmi rí kọ́ nínú ìtàn tí a kà lénìí òun ni wípé ká má dalẹ̀ ọ̀rẹ́ wa, kí a má parọ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ ti sọ, kí a sì mọ̀ jowú ẹnìkejì wa, ká mọ̀ sì mọ̀ ní ẹ̀tanú sí ọmọlàkejì. Ẹ ṣé púpọ̀. Àwọn ọ̀rọ̀ àti ìtumọ̀ tí a rí yọ nínú ìtàn ìgbín àti ìjàpá. Ìtumọ̀ ẹ̀tanú ni kí inú ènìyàn má dùn sí àṣeyọrí ẹnìkejì rẹ̀, kí ó sì máa wá ìpalára ẹni tí ó ń ṣe àṣeyọrí náà. Ọ̀dàlẹ̀ ni ẹni tí a ti fi ọkàn tọ́, tí ó wá gbé nǹkan gba ẹ̀yìn wa lọ ní ọ̀nà tó lè mú ìpalára dání. Pápámọ́ra túmọ̀ sí wípé kí a fi agídí mú ènìyàn lọ sí ibi tí kò fẹ́ lọ tàbí ṣe ohun tí kò fẹ́ ṣe. Abuké jẹ́ ẹni tí eegun ẹ̀yìn rẹ̀ ta síta ju bí ó ti yẹ lọ.